lóòótọ́ ni mo wà lórí stage ọmọ tí mò ń tọ́ lọ́wọ́ ń gbà yẹn ó kú and I cannot say that whatever happen bí àṣà wa eléré náà ni the show must go on àfìgbà tá a parí eré mo tó lè sọ pé tó ọmọ ó ti lọ kò sí nǹkan tí màá ṣe sí gbogbo ìgbà yẹn gan ó tiẹ̀ sú mi pé kí ló dé iṣẹ́ mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ṣe èyí tó dẹ̀ tún ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì ìgbà tọ́gá mi kú nìyẹn àjìjọ sùn ní èmi jí ọmọ òjì ilé olókù ni so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó fẹ́ put me off pé kí n má ṣe iṣẹ́ tíátà mọ́ iṣẹ́ ìmọ̀ ń gbà yẹn. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ètò Oyinmomo tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni àlejò tí mo gbé wá fún wa lórí ètò lénìí tá bá ní ká wo ipa tí wọ́n ti kó nínú iṣẹ́ tí wọ́n ń ṣe a lè fọwọ́rọ́ wọn sẹ́yìn tá bá ní ká pe àwọn ìyá tí wọ́n gbárùkù ti àwọn ọmọ wọn nínú iṣẹ́ yìí orúkọ wọn á wà ńbẹ̀ tá bá ní ká béèrè pé ẹni tí ó mọ iṣẹ́ tíṣẹ́ tún mọ̀ dà àwọn náà la tún máa bá ń bẹ̀ wọ́n jẹ́ obìnrin kan pàtàkì nínú iṣẹ́ eré àgbéléwò àti ìdárayá kódà àti lórí tíátà tí wọ́n fi bẹ̀rẹ̀ tabadẹ ní ká wò lóòótọ́ àti ìbá orúkọ wọn nídìí ìbàjẹ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó orúkọ wọn bàjẹ́ nítorí ibi tán bá dé yìí ibi ìsinmi ẹ̀yin èèyàn lórí ètò Oyinmomo inú mi dùn àtẹ̀bá wa ara mi wọ́n ní goosebumps because oh my god calm down ìyá ẹ̀rọ ni mo gbà lálejò lórí ètò lénìí màámi ṣe wà dáadáa. àdúpẹ́ olúwa ṣeun. ẹ̀yin kàn fáyín sí ni o. ọlá Ọlọ́run àtọ́lá yín ni. àjídèwé yín strong yìí o. ẹ̀yin ọmọ mi ẹ̀ ń tọ́jú mi dáadáa ni olúwa máa wà pẹ̀lú yín. iṣẹ́ tẹ́ ti ṣe lẹ̀ náà òun lẹ̀ ń jẹ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run àtúbọ̀ máa bá wa lọ́rọ̀ ẹ̀mí yín ẹ̀yẹ tó dàgbà jù báyìí lọ nínú ìlera ara àwa ní dúró ìṣẹ́jú kan pé ẹ̀ẹ́dẹ̀ bá yàwó ẹ̀rọ gbowó Ọlọ́run ní jẹ́ ká rí yẹn lórí ọ̀rọ̀ yìí. àmín olúwa. ẹ jẹ́ ká wá mọ ìyá Àwẹ̀ró púpọ̀ nú àwọn èèyàn gan wọn ò lè sọ wípé wọ́n dá orúkọ yín mọ̀ àmọ́ tó bá ti pè ìyá Àwẹ̀ró báyìí ibẹ̀ confam ni níbo lorúkọ yẹn ti bẹ̀rẹ̀ níbo lẹ ti wọlé sí tíátà ṣé n tó wù yín ni àbí n tán mú yín lọbẹ̀ pé ó dá òun náà fẹ́ wà lára yín ẹ jẹ́ kó máa ṣe. orúkọ mi Ọlánrewájú Hasan Adésínà ìyá Àwẹ̀ró ṣé wàá rí iṣẹ́ yìí kì í ṣe wípé wọ́n mú mi lọ́bẹ̀ o ó wù mí ni láti ìgbà èwe mi tí mo ti wà níléèwé ní nǹkan bíi 1964 mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa túbọ̀ ń bá wa fi ìbùkún sí ìgbà tá a wà léèwé yẹn ní school a máa ń ṣe níṣe wípé ìwọ ṣáyìn mèrè ṣe ṣá àwa la wá eré tiwa lódùdú school wa gbogbo eré tá máa ń ṣe níparí ọdún Olúwa kó bá mi foríjì bàbá mi rò Ojú Ọládépọ̀ Olúwa kó foríjì wọn kó pa ṣìṣe wọn rẹ ìgbà yẹn láti jíjọ wà tá jíjọ máa ń ṣe èmi ń lọ sí St. Peter's Faji School lẹ́kọ̀ọ́ òun lọ sí Christ Cathedral School lọ́dún náà so a máa wá ń lọ bó bá ti dìgbà eré wa jà eré ìsìn dà bá kúkú ṣe wá kóra wa jọ táwa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nìyẹn 1964 yẹn à ń jẹ́ Young Star Concert Party. Young Star Concert Party nígbà yẹn àmọ́ ńgbà tó di 1966 ìlú kò ní wà láìlò lórí torí gbogbo wa kan kóra wa jọ à ń ṣe ni àwọn sọ pé a gbọ́dọ̀ ní ẹnìkan
tó jẹ́ pé òun ló wọ́n máa ṣe olùdarí ibi tá à ń ṣe yìí. Bàbá ní ká vote bí vote bàbá mi ro ṣe wọlé nìyẹn. Ló ṣe wá jẹ́ ọ̀gá wa ń gbà yẹn. Láti 1964 yẹn náà Olúwa sì ti fi bùkún sí a sì ń ṣe náà wẹ́rẹ́ títí dàkókò yìí. Ìrìn àjò 1964 tí bá ní mo kà lọ́pọlọ mi tí calculator yẹn bá ṣiṣẹ́ lénìí bíi 50 years. Ó tẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ. Ti lé 50 years. Iṣẹ́ téèyàn ti ṣe fún 50 years. Ṣé rí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ tó bá mọṣẹ́ yẹn ṣe ẹ̀ gan á da ẹ̀ mọ̀. Torí 50 years nínú ẹ̀ lẹ ti bí àwọn ẹ̀gbọ́n wa. Nínú ẹ̀ lẹ ti ṣe nǹkan mèremère. Dáadáa. Torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sẹ̀ ní ẹ̀ ṣe wà ní school nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀. Àmọ́ láti stage tó fi wọ film tó fi di pé à ń wo àgbéléwò kí ni nǹkan tẹ́ lè sọ pé ó yàtọ̀? Torí mo mọ̀ pé bákan ni stage ṣe rí pé ok a máa lọ direct ni wọ́n wò wá live. Ṣé ó dáa bó ṣe wọnú film àbí púpọ̀ nù yín ó fìyín díẹ̀ kẹ́ tó adjust? Ó dáa bó ṣe wọnú film torí pé gbogbo wa báyìí eré ìtàgé yẹn gangan torí n tá à ń ṣe tó ń rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni òun ni gbogbo wa nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Ẹ mọ̀ pé ilé akàn máa yá ni àbá ti yá wọ́n ti lọ. Ẹni tó máa lọ gé ló dẹ̀ máa ṣiṣẹ́ tó kù. Ó ti parí. Àmọ́ eré stage play yìí òun lèmi bí mo ṣe wà mo yìí nífẹ̀ẹ́ sí stage play. Ju sí movie lọ. Bẹ́ẹ̀ ni láti máa ṣe. Torí nǹkan tá à ń ṣe àwọn èèyàn wa wọ́n ń rí lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe pé bóyá bá kan àbí kí. Ojú ẹsẹ̀ lèèyàn ti ń gba result yẹn. Ìyẹn ó ṣe dáadáa. Gbọ̀ngbà tí eléyìí wá dé ṣe mọ̀ wọ́n ní bí ayé bá ti ṣe ń yí ẹ máa bá wọn yí. Òun ni gbogbo èmi ni fíìmù táwa ń ṣe èmi ni gbogbo kinní tá à ń record nísìnyí tá à ń ṣe. Báyìí náà à ń record ẹ̀ o but kò dàbí. So a jẹ́ pé ó ti lówó lórí nsìn ju ti tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ó lówó lórí o ó lówó lórí nsìn ẹ wà àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ìgbà táwa wà ń bẹ̀ bí ìgbà tó jẹ́ pé oko ni àwa ṣán oko a tẹ́ gbogbo ẹ̀ àwọn ọmọ wa ń sìn wọ́n débẹ̀ wọ́n kàn ń gun mọ́tò lọ ní fàárà ọ̀nà ti tẹ́ a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run à ń dúpẹ́ fún wọn torí iṣẹ́ tó bá ń ṣe táwọn èèyàn náà tínú wọn ń dùn táwọn ọmọ wọn ń ṣe táwọn bẹ́ẹ̀ ń rí ìbùkún kéèyàn máa yin Ọlọ́run lógo ni. A jẹ́ pé a lè sọ wípé níwọ̀n 50 years plus tẹ́ ẹ ti lò inú yín dùn sí nǹkan tó ti ṣẹlẹ̀ àwọn ibi tẹ́ ẹ ti dé ibi tẹ́rẹ̀ ti gbé yín dé. Inú mi dùn o torí gbogbo àwọn ọmọ àdúpẹ́ f'Olúwa nt'Olúwa ti ṣe fún wa nídìí iṣẹ́ yìí àdúpẹ́. Iṣẹ́ yìí náà dẹ̀ mò ń ṣe láti gbà yẹn. Kò síṣẹ́ mi mọ́. mi kọ́ iṣẹ́ mi mọ́ iṣẹ́ yìí ni mò ń ṣe. Àmọ́ nísìnyí a rí wípé wọ́n ti ń sọ pé iṣẹ́ yìí kò ṣeé dá ṣe mọ́ kéèyàn tún mú òwò míì kéèyàn mú mọ́ra wọn kó lè dòdìndì. Ṣẹ́yìn lérò pé lóòótọ́ yẹ kó máa lọ bẹ́ẹ̀ àbí torí pé owó tí ò túbọ̀ tí ì sí. Bẹ́ẹ̀ ti ṣe rí yẹn owó kí ló tún fẹ́ mú mọ́ o ò lè kó two things sínú brain. Iṣẹ́ yìí náà ni àdúrà tá a máa gbà ní wípé k'Olúwa kó túbọ̀ bá wa fi ìbùkún sí i. Ṣó ti yé yín kò sí iṣẹ́ tí kò ní bóyá kọ́nùkọ́họ àbí bóyá bákan Olúwa tún bá wa túbọ̀ gbé dìde ni. Olúwa kó túbọ̀ bá wa ṣe. Gbogbo àwọn ọmọ náà ń ṣe náà dẹ̀ ń ṣoríire nídìí ẹ̀. Wọ́n ṣoríire nídìí ẹ̀ àwọn èèyàn sọ wípé nígbà tí ẹ bẹ̀rẹ̀ pé discipline ó wà pé kódà discipline lẹ fi kọ́ iṣẹ́ yìí àmọ́ àwọn ò rí discipline táwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n nígbà yẹn àwọn ò rí ìsìn mọ́ ṣá máa sọ pé ọ̀làjú ni ó dé fáwọn ọmọ wa ni àbí àwọn bàbá àti ìyá wa yẹn wọn ò kọ́ wọn lọ́nà tó yẹ kán gbà àbáwọn ọmọ gan ni ò gbẹ̀kọ́. Kì í ṣe pé bóyá ìyá àti bàbá ni ò kọ́ wọn wọ́n kọ́ wọn ní ọ̀dọ̀ tiwa mo mìn pé nínú group tiwa. Ìyẹn àwàdà kẹ́ríkẹ́rí. Àwàdà kẹ́ríkẹ́rí. Wọ́n mọ̀ mí pé ẹni tí ò bá ti sí discipline ó tiẹ̀ lè dúró. Mi nígbà ẹ̀ ní ìṣẹ́jú kan pé kò dúró.
a gbọ́dọ̀ make sure pé a kọ́ àwọn ọmọ wa púpọ̀ nínú àwọn ọmọ wa míì wọ́n máa ń pè wọ́n ní strong head. coconut head orí strong head. èyí tó bá ní màá ní máa lọ má wulẹ̀ dúró síbí o níbí yìí o gbọ́dọ̀ ní discipline tó bá ní discipline níta bá ń bẹ̀ sọ wà ṣe gbà báyìí ṣe báyìí ọ̀nà ní igbóre ibí ni kò gbà ṣe rí àwọn ọmọ ọ̀sìn tẹ́ ń wò yẹn tẹ́ni wọn ò ní ọ̀rẹ́ ni kọ́ wọn ò gbà ni kì í ṣe pé wọn kọ́ wọn ò gbà ẹ̀kọ́ yẹn ni ká túbọ̀ máa bẹ Ọlọ́run fún wọn ni pé kọ́lọ́run kó túbọ̀ jọ bó bá ti ń gbé tí ọ̀tún wọn wọlé kó má gbà tòsì jáde òun làdúrà tá máa gbà àti pé bá a ṣe wà yìí láwọn ọmọ kò sẹ́ni tó mọ̀ wò Ọlọ́run ọba nìkan ló mọ̀ wò èèyàn àtúbọ̀ máa bá wọn sọ ni àgbàrá òjò lọ̀rọ̀ wọn kò lóhùn ò ní léwó onílé ni ò ní gbà fún a ní gbà fáwọn ọmọ yẹn ni ibikíbi tá a bá wà tá a bá ti rí wọn pé wọ́n ṣe nǹkan tí ò dáa àbí tí ò bójú mu a máa ń pè wọ́n a máa ń bá wọn wí kọ́lọ́run sì jẹ́ kán máa gbọ́ ni. Ọlọ́run àti ẹ̀dẹ̀jẹ̀ kan gbọ́ torí orúkọ tí ò ti bàjẹ́ látòrí tiyín tàdé tún sì ń rí yín tó yẹ pé púpọ̀ nu àwọn bí wá sí yín lọ́wọ́ pé àgbọ́njúmọ̀ yín gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò torúkọ yín ò dẹ̀ sí ń dí ìbàjẹ́ àwọn ọmọ yẹn á gbọ́. In Jesus name you people will gbọ́ you people must gbọ́ you people must gbọ́ gbọ́ náà ń gbọ́ you must gbọ́. Ọmọ náà la wà pẹ̀lú ìyá Àwẹ̀ró bí mo ṣe sọ nígbà tá a bẹ̀rẹ̀ mo ní ara àwọn òpó tí wọ́n jẹ́ kí tíátà yẹ̀ bóyá tó bá yẹ pé èèyàn mẹ́ta ló di òpó yẹn mú téèyàn kan ti yapa tipẹ́ méjì ò gbẹ́rù dúró méjì ò lè gbé nǹkan kan. Mọ́mí ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin Ọ̀gá Bello àti Papi Luwe torí pé a rí gbọ́ pé lẹ́yìn tí bàbá wa Òjóládépọ̀ tí wọ́n papòdà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ tún ṣe àṣẹ lórí Àwàdà Kẹ́ríkẹ́rí àti pé ṣé ẹgbẹ́ yẹn ṣì wà ní àbí ó ti fi style yẹ̀gẹ̀rẹ̀. kì í ṣe pé ó yẹ̀gẹ̀rẹ̀ àná ṣọ́ọ̀ṣì ó dẹ̀ tún rí pé tí ọmọdé bá tó lọ́kọ́ ni oníkálukú wa àti wà láàyè ara wa 20 boys cannot play for 20 years tó ti yé yín bẹ́ẹ̀ yẹn oníkálukú wọ́n ti wà ní tiẹ̀ èmi ti wà ní tèmi wọn náà ti wà ní tiẹ̀ kì í ṣe pé tí iṣẹ́ bá dé àbí tó bá ṣe àtúnṣe kí ni àtúndìjọ ṣe bó ṣe jẹ́ nìyẹn kì í ṣe pé ó rí bákan kan. so ẹgbẹ́ yẹn ṣì wà ṣé ká máa retí production látọ̀dọ̀ Àwàdà Kẹ́ríkẹ́rí láìpẹ́ yìí ni àbí báwo kí ni ẹgbẹ́ yẹn fẹ́ ṣe. kì í ṣe wípé lákòókò tá a wà yìí nìsín àìtí sọ wípé Àwàdà Kẹ́ríkẹ́rí o a fẹ́ ṣe nǹkan kan bí a ṣe nǹkan kan àmọ́ lọ́jọ́ iwájú àìtún máa tún ṣe torí Ọlọ́run lọ́ba ló máa ń fàṣẹ sí nǹkan lọ́jọ́ iwájú gbà tá a bá máa ṣe yẹn á jẹ́ kí gbogbo yín kẹ́ mọ̀. tọ́ àwa náà a máa retí ẹ wá jẹ́ ká wo gẹ́gẹ́ bá a ṣe ti sample ọ̀nà iṣẹ́ ẹ jẹ́ ká wo inú ilé wọ́n á ní èèyàn kì í dáa níta kó má dáa nínú ilé lẹ́nu mọ́jọ́ mẹ́ta kan ṣẹ̀mọ̀ ọ̀rọ̀ wà lórí títì àwọn èèyàn mọ àwọn sítórì ó ṣẹlẹ̀ lójú àwọn èèyàn kan wọ́n ní ọdún púpọ̀ díẹ̀ sẹ́yìn rí ẹ ti ní ìpèníjà lórí ọmọ nípa pé ẹ wà lẹ́nu iṣẹ́ nǹkan kan ṣẹlẹ̀ tàn mọ́lẹ̀ sí fún wa kó lè yé wa pé n tó ṣẹlẹ̀ rí ọ̀nà tó gbà rí. kò sẹ́ni tó wà láyé tí kò kí ní nǹkan obstacle. ìpèníjà challenges. tó bá dẹ̀ wá a ní láti fi gbogbo ara ká fi gbàdúrà fọ́lọ́run náà ni kí gbogbo ẹ̀ lè ṣe lóòótọ́ ni nígbà tí mo wà lórí stage ọmọ tí mò ń tọ́ lọ́wọ́ ń gbà yẹn ó kú and I cannot say that whatever happen bí àṣà wa eléré náà ni the show must go on àfìgbà tá a parí eré mo tó lè sọ pé tó ọmọ ó ti lọ kò sí nǹkan tí màá ṣe sí gbogbo ìgbà yẹn gan ó tiẹ̀ sú mi pé kí ló dé iṣẹ́ mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ṣe èyí tó dẹ̀ tún ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì ìgbà tọ́gá mi kú nìyẹn àjìjọ sùn ní èmi jí ọmọ òjì ilé olókùú ni so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó fẹ́
ó fẹ́ put me off pé kí n má ṣe iṣẹ́ tíátà mọ́. iṣẹ́ ìmọ̀ ń gbà yẹn àmọ́ ọkọ mi Ọlọ́run kó foríjì kó fọ̀run pẹ́ àti àwọn èèyàn mi wọ́n encourage mi pé kí n má ṣe ọkàn wà bẹ́ẹ̀ ni ká fi gbogbo ẹ̀ fọlọ́run. Ṣé torí ìfẹ́ tí ẹ ní sí ọkọ yín ni ẹ ṣe tún gbìyànjú láti lọlé ọkọ tẹ́ kò fi wò pé jẹ́ ń wà mí má rì mọ́? Bẹ́ẹ̀ ni torí pé iṣẹ́ wa yìí ẹni tó bá ní ọkọ tí ọkọ yẹn tó gbà fún láti máa ṣiṣẹ́ yìí lákòókò gbà táwa ń ṣe tá títí di kíní kéèyàn yìn ni kéèyàn yin ọmọkùnrin náà ni torí bẹ́ẹ̀ bá sọ pé àwọn ṣe kó tó lè gbà gan pé kí n máa ṣiṣẹ́ yẹn gan ó diṣẹ́ torí kò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n àwọn tó ń jẹ́ bí ọ̀gá wa Ọlọ́run kó bá mi forí jì wọ́n àwọn bàbá wa dìran ajíjẹ dídùn àwọn báńkì olè mọ gbogbo wọn tájẹ́pà jíjọ wà ní NTA 10 ńgbà náà lọ́dún yẹn àwọn gan náà bá mi pe ọkọ mi kalẹ̀ náà bá mi bá sọ̀rọ̀ tọ́lúwa dẹ̀ jẹ́ kí ó gbà tí mo fi ń ṣiṣẹ́ yìí gbà tí mo dẹ̀ ti wá ṣe tó dẹ̀ ti wá rí bó ṣe rí yẹn kí ni mo kí ẹnu kí n mú àwọn ọmọ mi kí n bẹ̀rẹ̀ sí tọ́jú ṣùgbọ́n náà dẹ̀ ti dàgbà àwọn náà dẹ̀ ti àbí kí ló tún kù. Ṣé wọn pé nígbà míì àwọn èèyàn tó máa ń wò yín wọ́n máa ń wò yín bíi pé àwọn níṣòro àwọn ló máa ń múnú wa dùn wọn ò gbọ́dọ̀ níṣòro àmọ́ mélòó nú àwọn èèyàn ló fẹ́ mọ adúrú nǹkan téèyàn ró máa ra. Rẹpẹtẹ ṣùgbọ́n gbogbo ìṣòro wa bó bá ti dé báyìí ká fi síwájú Ọlọ́run Ọlọ́run bá wa ṣẹ́gun ẹ̀bù lẹ́nu. Àmín iye tó dẹ̀ ti ṣẹ́ kò tún ní gbérí mọ́. Ẹ wá jẹ́ kí n béèrè pé gẹ́gẹ́ bí ìyá wa gẹ́gẹ́ bí abiyamọ ọ̀nà táwa ọ̀dọ́ ń gbà ń sìn ṣọ́nà tó dáa ni nípa ìbìkítà nípa ìkóra wa níjàánu nípa pé bóyá wàhálà ṣẹlẹ̀ nílé ọkọ àti gbé wá sórí ẹ̀rọ fọ́nrán lórí ẹ̀rọ ayélujára àti wá àròjọ ṣọ́nà tó dáa là ń tọ̀ ẹ fún wa ní motherly advice yẹn. Kì í ṣe ọ̀nà tó dáa kì í ṣọ̀rọ̀ ọlọ́kọ nìkan náà ń gbé sórí fọ́nrán bóyá èèyàn méjì gan já àwọn nǹkan míì tí ò yẹ nǹkan míì tó jẹ́ pé láàárín ọ̀rẹ́ méjì kẹsọ́ ní tùnúntùbí ó dìgbà tẹ́ bá gbé sórí fọ́nrán táwọn yẹn bá yín dá sí tán fẹ́ lójú tó ń tó tá tún di wàhálà mi èmi ò mọ ohun tí wọ́n rí kan tó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn torí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàárín ọkọ àti ìyàwó ó yẹ kán máa ṣẹ́tùlẹ̀ amicably àwọn àtẹnu máa ń jà bíjà bá dẹ̀ ti dé ká rọra parí ẹ̀ láàrin ara wa òun ló yẹ máwọn ọmọ ọ̀sìn Ọlọ́run kó ṣàánú wa òun la ṣe sọ pé a máa ń bá wọn sọ bó bá ti ń gbé tí ọ̀tún wọn wọlé kó má gbà tòsì jáde òun làdúrà tó yẹ ká máa gbà fún wọn. Ó dà ẹ jẹ́ kí n bi yín directly ṣé ẹ ti rí àwọn méjì kan rí tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ̀dẹ̀ rí pé wọ́n ń jà tẹ́ ẹ pé èyí méjèèjì ẹ máa bọ̀ ẹ jókòó ẹjà sọ ṣó ti ṣẹlẹ̀ rí àbí tán kẹjọ wá bá yín pé mọ́mì ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ ṣe púpọ̀ àwọn tán bá kẹjọ wá bá mi ni mo máa ń bá sọ ṣé mọ̀ pé àwọn ọmọ ọ̀sìn àṣà lọ́pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bá sọ pé rí wọn pé wọ́n ń jà àwa ìwọ kí ni ìgbà náà máa ní sọ́n pè yín sí ni àbí sọ́n ṣùgbọ́n tó bá wá fúnra rẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ ó fẹ́ ká bá yín dá sí pé kejì ẹ wá ká bá yín dá wọ́n lọ́rùn that is it. wá ní kí ni tí wọ́n bẹ̀ yín sìn tàbá ń jà ńkọ́ kí ni ẹ máa gbọ́ gbogbo nǹkan tí àánú nínú irú tèmi kọ́ mi ò tolerate unwarranted behaviours so má fi kàn mí tó bá pè mí ni máa ṣe sí ẹ bó pè mí. kòníkálùkù wà ń wá tiẹ̀ tó bá pẹ̀ ṣiṣẹ́ tíátà ní ọlọ́ iṣẹ́ ológun ló yẹ kẹ́ máa ṣe sójà lẹ̀ bá yà because prim and proper. tí bá ní kí n béèrè lọ́wọ́ yín mọ́mì ìlú wo ni a mọ̀ lórílẹ̀‐èdè ní ilẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n ń ṣe àdìrẹ? Abẹ́òkúta ni gbogbo wa mọ̀ pé wọ́n ń ṣe àdìrẹ. Abẹ́òkúta Fẹ́nàlànsà ìyẹn jẹ́ ìkíní. ṣé ẹ lè dárúkọ bí àwọn òòṣà ilẹ̀ Yorùbá fún wa bóyá bíi méjì àbí mẹ́ta tẹ́ ẹ rántí? bóyá bíi Ọbàtálá
àti táàkùn tó ní ẹ̀mọ́ wọn gbogbo ẹ̀ máa ń sá lọ náà ni. Àmọ́ eégún. A lè sọ pé bẹ́ẹ̀ náà. Àwọn then olóòṣà kí la ti ń pè àwọ̀ oníwáìtì àwa aláṣọ funfun. Mo èmi náà mo retí pé kẹ́ máa bá bọ̀ bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn aláṣọ funfun mo ní mọ́mì ti ń jáná. Mọ́mì ẹ jẹ́ kí n wá béèrè lọ́wọ́ yín iṣẹ́ mélòó lẹ ti ṣe tó jẹ́ movie production àtọwọ́ ara yín ṣe mọ̀ pé nígbà míì téèyàn 3-4 bá jọ ṣiṣẹ́ pọ̀ àwọn tó ń wò wá nílé má mọ̀ pé ó kí apàtó ẹni yìí ló níṣẹ́ o àbí ẹni yìí ló pe àwọn tó kù o production mélòó lẹ ti ṣe èwo ló bójú owó èwo lẹ rérè ń bẹ̀. Ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run pé ká máa ní kọ́lọ́run jẹ́ àmà rérè náà ni ọgbà àwọn èyí tí mo ní ẹ̀bùn gbéyàwó wà ń bẹ̀ tí mo ti ṣe tó bí 3 bí 4 náà tí mo ti ṣe tó jẹ́ pé látọwọ́ ara mi mo ti then Contempted kò jẹ́ kí nǹkan tó bá ní kó tẹ́ ẹ lọ́rùn must be Contempted. Then Súre fún mi bàbá iná wà ń bẹ̀. Èwo ló bójú owó tẹ́ tó rérè ń bẹ̀. Most èyí tó bójú owó lè èyí tí mo ṣe yìí yẹn ẹ̀bùn gbéyàwó bójú owó àtúnrérè òun la fi ṣe Súre fún mi bàbá òun dẹ̀ ni ẹni tá a bá tó sponsor mi fún tibí yẹn Contempted Yorùbá rẹ̀ dẹ̀ ṣe bákan bákan. Ìtẹ́lọ́rùn that's it yẹn náà bójú owó. Tẹ̀lé rírì ń bẹ̀. Rírì ń bẹ̀. Àwọn èèyàn sọ wípé Màmá Àwẹ̀ró wà lára àwọn àgbàlagbà obìnrin tí wọ́n ń gbowó jù nínú industry wọ́n sọ ni o mo wá fẹ́ ní ṣèbí bẹ́ẹ̀ lórí. Ẹ jẹ́ àsọ bẹ́ẹ̀ náà ni ṣé bẹ́ẹ̀ náà ni mo gbowó bá lọ ṣiṣẹ́ bí wọ́n débẹ̀ borí mi ṣó ní fún mi ni mo gbowó Ọlọ́run dẹ̀ ń bá a fi bùkún sí ó jẹ́ nkéke tẹ bá ti fún wa báyìí Olúwa bá a fi bùkún sí tán fún mi yìí o títàn. Ìjọ olórúkọ Ìyá Àwẹ̀ró dùn mọ́ yín jù tẹ wò pé orúkọ ìyá àṣọdún tó yìí Ìyá Àwẹ̀ró ni ẹ má tiẹ̀ bọ́dà Ọláríwájú Àzán ẹ̀ fílẹ̀ ẹ jẹ́ ká mú Ìyá Àwẹ̀ró yìí tẹ̀síwájú. Ìyá Àwẹ̀ró yìí náà láti gbà wo nìyẹn tó ti dùn mọ́ wa lẹ́nu láti gbà tá a ti ń ṣe iṣẹ́ ẹ̀fúnṣetán Aníwúrà tá à ń ṣe stage play kìíní gbà yẹn jọ náà lọ́hùn Àwẹ̀ró bẹ̀ òun náà fi ń pè mí ní Àwẹ̀ró ṣẹ̀dẹ̀mọ̀ páwọn èèyàn wa tólú ẹ̀ bá ti ń di kíní respect language Màmá Àwẹ̀ró Ìyá Àwẹ̀ró nǹkan fi ń fi síbẹ̀ nìyẹn. So Àwẹ̀ró gangan lẹ jẹ́ gangan ni. Àmọ́ torí àpọ́nlé. Ó ti yí ẹ jù. Wọ́n ṣe sọ pé Ìyá Àwẹ̀ró. Kò ṣe pé ọmọ ló ń jáwẹ̀ró tẹ̀yìn jẹ́ ìyá fún. Àwọn èèyàn ni wọ́n àpọ́nlé ni wọ́n fi Ìyá Àwẹ̀ró Màmá Àwẹ̀ró tá a bá fẹ́ pè mí tí mo ń ṣe torúkọ tèmi tí mo ń ṣe Madam Àwẹ̀ró, you call me Madam Àwẹ̀ró. Madam Àwẹ̀ró. Sweet 16, Madam Àwẹ̀ró. I will answer you. Oh my God, Madam Àwẹ̀ró. I will answer you, you are welcome. Ó dàbí pé gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n fún yín ní ẹ̀bùn bàǹtàbàǹtà kan níbi ọdún mélòó kan sẹ́yìn. Àwọn èèyàn sọ wípé mọ́mì ló lọ lọ́bí ń bẹ́ o. Àwọn ọlọ́mọ torí àwọn èèyàn tó mọ̀ lọ́n fi fún wọn nílé. Àwọn èèyàn kan dẹ̀ sọ wípé rárá o, agbọ́n pa ẹ̀ pé wọ́n yàn wọ́n sọ́tọ̀ láti dá wọn lọ́lá ni. Ẹ bá wa tọ̀ mọ́lẹ̀ sí. Wọ́n á yọ̀ wá sọ́tọ̀ láti dá àyàn lọ́lá bó bá ti ń ṣe dáadáa ó máa rí dáadáa. Wọ́n rántí mi sí rere ni Olúwa máa rántí àwọn náà sí rere. Àmín. So gbogbo nǹkan kí nǹkan téèyàn bá ń ṣe láyé yìí béèyàn lọ lọ́bì ni o bó lọ́kòkó ni o bó ṣe náà ni o èyí tí nǹkan Ọlọ́run bá sọ pé kì í ṣe àní tiẹ̀ ni tiẹ̀ náà ni. Báwo ló yẹ. Ṣùgbọ́n Olúwa sọ wípé tó àkókò tó
òun á ṣe orí ọwọ́ ẹ̀ fún mi wọ́n ṣe pè mí nìyẹn mi ì jẹ́ ìrònú pé kí ni wọ́n ní gómìnà pè mí mo ní èmi níbo mo kàn gbọ́ fóònù lé ni níbo náà wà níbi báyìí wọ́n náà ń dúró dè mí bẹ́ẹ̀ bó ṣe hà yìí ni mo ṣe hà mo ló dẹ̀yìn ọmọ ẹ jẹ́ adébẹ̀ kí n lọ wèrè mo ṣe rí mi báyìí náà mú kọ́kọ́rọ́ náà mo lé mi lọ́wọ́. Just like that. Just like that. Àmọ́ ẹ máa ṣe dáadáa o. Ẹni tó bá ń ṣe dáadáa ó máa rí dáadáa. Ẹni tó bá ń ṣe dáadáa a máa rí dáadáa. Tó ó ṣe dáadáa. Lákòótán ẹ wá fún wa ní ọ̀rọ̀ ìyànjú kan tẹ́ ẹ fi rìn nínú iṣẹ́ yìí bí ẹ̀rẹ̀ ṣe máa ń yí àwọn èèyàn kan lára tó yẹ pé ààyè gbórúkọ wọn àwọn náà ṣe báyìí àwọn náà ṣàgbọ̀n báwo lẹ ṣe rìn tí orúkọ tẹ́ ẹ ní nínú iṣẹ́ yìí ẹ̀rẹ̀ ò bá kí làwọn nǹkan tẹ́ ṣe kí ni ìgbésẹ̀ tẹ́ gbé torí fáìn gẹ̀ẹ́lì ẹ̀yìn náà mo mọ̀ pé wọ́n á máa tó sí yín dáadáa nígbà tí wàá ṣọ́ọ̀gù òde ìsìn nǹkan wọn á jẹ́ máa tó sí mọ́ mi bí ó dá o. èèyàn gbọ́dọ̀ mọ̀ wọn ara ẹ̀ tó bá mọ̀ wọn ara ẹ̀ nǹkan kan ò ní ta ara ẹ̀ kankan ò ní ta bà ẹ́ tó bá focus ayé ẹ̀ níbi tí mo gbé ń lọ nìyẹn kì í ṣe pé here and there náà o bá ti ní nǹkan tó focus láyé pé ibi ọ̀nà yìí ni mo ń tọ̀ má jẹ́ kẹ́nì kankan ṣe ẹ lọ́nà ibi tó gbé ń tọ̀ yẹn náà ni kò máa tọ̀ lọ kò dẹ̀ máa fi oore ọ̀fẹ́ Ọlọ́run kò máa fi lọ kì í ṣe wípé èní wọ́n rí ẹ ń bí ọ̀la ń bí tọ̀hún yẹn ń bí èní kan ń bí rárá o èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ èèyàn gbọ́dọ̀ ní discipline that is the best thing overall gbogbo ènìyàn o gbọ́dọ̀ discipline ara ẹ̀ mọ irú ẹni tó máa tẹ̀lé mọ bó ṣe máa rìnrìn ayé ẹ̀ mo ti ní lọ́kàn pé iṣẹ́ tó wù mí láti ṣe ni lẹ́ẹ̀ ló fẹ́ fà á tí màmá fi sọ pé mo fẹ́ bá bẹ̀jẹ̀ fún kí ni mo gbọ́dọ̀ rí i pé mo tún bẹ̀ ṣe dáadáa. Tó a jẹ́ pé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ kà sílẹ̀ lẹ́tọ̀ tí a fi ṣe ń gbórúkọ ìyá Àwẹ̀ró dọ̀la. Tó ẹ̀yin wa lórí ètò yìí mo mọ ohun ni ká máa bá lọ àmọ́ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà la dé dúró yìí màámi mo fẹ́ kọ́kọ́ gbàdúrà fún yín pé Ọlọ́run á bá wa lọ́rọ̀ ẹ̀mí yín ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn kódà tẹ́ bá ní orí fọ́ mi lásán báyìí tẹ́ bá ti ń lo paracetamol báyìí a máa lọ lágbára Ọlọ́run tí náà dáa gbogbo tẹ́ ẹ bá ṣe ń lọ rí tẹ́ ń bọ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ayé ò ní kọ wọn yín o iṣẹ́ yín ò ní dìṣẹ́ ẹ ní jẹgun kẹ́yìn ẹran ẹ ní làkísà kẹ́yìn aṣọ ẹ ní síbùkà kẹ́yìn ilé gbogbo báwa náà ti ṣe tólúwa fi fìbùkún sí Olúwa fi bùkún sọ́wọ́ ẹ̀mí náà gbogbo àwọn ọmọ yín náà máa ṣoríire gbogbo ẹ̀yin ará mi náà ilé yín àtọ̀nà yín ò ní dàrú o gbogbo kíbi tẹ́ ẹ bá nà ká sí báyìí dáadáa ló máa jáde níbẹ̀ àwọn ọmọ yín wá ṣoríire o wọ́n á yàn lágbára Ọlọ́run wọn ò ní yọ ọmọ kọ́mọ ilé yín àtọ̀nà yín náà àtúbọ̀ máa dà sí i. àmín lọ́la ọláwọlá kúwátà ilẹ̀ zee wọ́n mi látọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyin Mọ́mọ́ wọ́n ní lóòótọ́ ó kéré gan àmọ́ ìfẹ́ tẹ́ ti fi ń kó wa jẹ náà la fi fẹ́ kẹ́ ẹ bá wa gbà á o ẹ ṣeun púpọ̀. ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ iléeṣẹ́ yín ìyá túbọ̀ máa gbòòrò ní o kò ní lọ sẹ́yìn o ẹ ṣé o gbogbo ẹrù ló kúnnú ẹ̀ báyìí ẹ ṣé o a dúpẹ́ o ló wá máa wà pẹ̀lú yín o iléeṣẹ́ á túbọ̀ máa lọ dáadáa o a máa bá yín ẹ̀yin náà a máa bá wa gbogbo ọ̀rọ̀ yín á túbọ̀ máa níyànjú. àmín ẹ ṣeun púpọ̀ mọ́ we appreciate you thank you so much. ẹ̀yin wa lórí ètò Oyin Mọ́mọ́ níbi tí a máa dá dúró sí òun náà ládé yìí mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa wò gbogbo ẹ̀yin ti Canada Australia London UK ẹ̀yin UK people wọn ti ẹ̀yin wo Oyin Mọ́mọ́ wá tún máa béèrè pé àlejò tẹ́ tún fẹ́ gbé wá fún wa o ẹgbẹ́ yàn báyìí wá o gbogbo ẹ̀yin tẹ́ ti béèrè Ìyá Àwẹ̀ró since we have delivered your package ẹ ṣé tẹ́ ń bá wa wò orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ tá bá tún máa fi eré àti ìbùkún pàdé níjọ́ mìíràn mo fẹ́ nígbàgbọ́ wípé a ní fìdààmú pàdé a ní fi wàhálà pàdé ibi ò ní ṣẹlẹ̀ sí yín ibi ò ní ṣẹlẹ̀ sí mi náà àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ìyá Àwẹ̀ró kò rẹ̀ níjànú wà discipline wà focus ibi tó bá lọ ni kò tẹjú mọ́ ariwo ọjà ní nǹkan tó kù ó dẹ̀ fariwo ọjà lẹ̀ kò focus ayé ẹ̀ ire o.